téèyàn lè máa hákà kí pé yóò lọ́kàn kálukú wa pé èmi tèmi dárun mọ́jú kí ló dé tí wọn náà wà á kọ́ dárun mọ́jú ni wọ́n gba nákàlí kí wọ́n pín fún ọkọ. àmọ́ nǹkan tó ṣe fún àwọn èèyàn òun náà ni àfàsìkò láyé ó ṣàlàyé fún wa yìí falyatafaddal mashkura bismillah. sallu ala nabiyil karim sallu ala nabiyil mustafa sallu ala nabiyil mustafa. ó yẹ ká lè gbé sókè gan dáadáa torí Ọlọ́run ọba ó ti jẹ́ pé wa gan ó ti fara hàn á pé àdúrà wa gbà lẹ́nìí adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ fún Ọlọ́run. Ìkẹ́ àti ìkẹ́kọ̀ọ́ máa bẹ fún aṣíwájú ẹ̀dá Ànábì wa Muhammad látara ọpẹ́ wa tá a dún fún Ọlọ́run tá a sì ṣe àsàlátù fún Ànábì. Bàbá wa imam Ọlọ́run dákun mọ́sà bá wa pẹ̀lú yín. Ọlọ́run ti wà pẹ̀lú wọn lánàá ó ń bẹ pẹ̀lú wọn lónìí òun náà ló jẹ́ ọmọ adá báyìí ńgbà tá náà dáa òun náà lónìí náà tún dáa àwa ń bẹ Ọlọ́run kó jẹ́ kí ọ̀la kó tún dáa jù ní lọ à ń bẹ Ọlọ́run ọba kó jẹ́ kí ọ̀la wọn kó tún dáa ju èní lọ torí pé àná ti dáa òní náà tún dáa lọ́wọ́ Ọlọ́run kó wọlá títóbi rẹ̀ kó wọlá àánú rẹ̀ Ọlọ́run dákò kọjọ́ là kó dòjò yín lọ fún Ọlọ́run wala la ilaha illallah Ọlọ́run ọba tó ní kí ẹ máa rí báyìí sínú yẹn sì ń dún pé báwọn yẹn sì ń kó jọ ní nínú tẹ́ ẹ gbé kalẹ̀ nínú tí Ọlọ́run fi yín ṣe ọ̀gá lé lórí Ọlọ́run ọba ò wọ́n pa yín dà sáyẹ̀dá Ọlọ́run Ọlọ́run máa pa yín dà sáyẹ̀dá Ọlọ́run. Ànábì wa Muhammad ó ní àwọn èèyàn kan máa bẹ lábẹ́ bòjí níjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà lọ́jọ́ tí ò ní sí bòjí kankan mọ́ lọ́jọ́ tí ọpọlọ máa sọ kọ̀tọ̀kọ̀tọ̀. Ó ní àwọn èèyàn kan wọ́n wàá dá wọn lọ́lá tí wọ́n máa bẹ nínú bòjí Ọlọ́run. Ó nínú wọn àní àkọ́kọ́ náà ni ìmáàmù adil aṣíwájú tí ń ṣe dáadáa tí nǹkan ò bàjẹ́ tí bíbá yìí bá bàjẹ́ nílé ní àní rí ibi báyìí dúró sí abáyín dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ọba tí ò ní ó dàrú tí ò ní ó bàjẹ́ lánàá tó tún fi wọ́n ń dá sí lẹ́nìí Ọlọ́run ọjọ́ ọ̀la Ọlọ́run níjẹ́ ó dàrú fún Ọlọ́run ẹ̀mí gígùn àti àlàáfíà pẹ̀lú àdísìkí tèèyàn fi ń lògbà àti gbígbà àdúrà tí ò ní dúngbà kọ̀ọ̀kan Ọlọ́run mọ́sà ìbá ṣe fún yín Ọlọ́run náà kò mọ́sà ìbá ṣe fún yín Ọlọ́run bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe tọmọ Ọlọ́run gbogbo ibi tí èso tí yín náà bá wà Ọlọ́run dákun wò má jẹ́ kí àléébù ọba wọn Ọlọ́run má jẹ́ kí àléébù ọba wọn Ọlọ́run má jẹ́ kí àléébù ọba wọn Ọlọ́run látòrí yín náà ti mára gbogbo àwọn àfáà tí wọ́n ń bẹ nínú nemap àwọn bàbá wa Akínwálé Ọlọ́run mọ́sà ìbá wa pẹ̀lú wọn Ọlọ́run dákun mọ́sà ìbá wa pẹ̀lú wọn àwọn àfáà Mùsùlùmí Ọlọ́run mọ́sà ìbá wa pẹ̀lú wọn àwọn alájí wa Adam àwọn náà ń bẹ ní Saudi Arabia báyìí tí wọ́n lọ ṣe ìbádà Ọlọ́run kó wọlá àánú rẹ̀ kó wọlá títóbi rẹ̀ bá ṣe rántí wọn yìí náà àwọn náà tún máa rántí ilé Ọlọ́run kó gbogbo ẹ̀kọ́ Ọlọ́run kó wá fi ṣẹ̀bù fún wa Ọlọ́run la ilaha illallah àfáà Tawfiq Ọlọ́run náà kò mẹ́sà bá wà pẹ̀lú wọn Ọlọ́run kó wá wọlá títóbi rẹ̀ kó wọlá àánú rẹ̀ àwọn àfáà Muhammad Jamiu Adébáyọ̀ tẹ́ ti ń bá wa darí ètò bọ̀ látàárọ̀ tẹ́ tún fún wa ní nǹkan rẹ̀ bí nǹkan olówó ìdírí tó yẹ kó owó ò lè rà á tẹ́ tún fún wa Ọlọ́run kó wọlá àánú rẹ̀ kó wọlá títóbi rẹ̀ Ọlọ́run dákun má dojú tàwọn náà Ọlọ́run dákun má dojú tàwọn náà Ọlọ́run dákun gbogbo béèrè wọn ìnáwó wọn síwájú Ọlọ́run dákun kó ṣe ní gbígbà la hawla wala quwwata la hawla wala quwwata bismillah inna a'tayna kal kawthar fasali li rabbika wanhar inna shani. àwọn bàbá wa ìmọ̀mù ní alámẹ́ṣìrá ká ṣe fún bàbá wa Dhikrullah náà pé kọ́lọ́run tó rí wọn tó fún wọn kalẹ̀ fáàyè yìí tí wọ́n ń jẹ́ dùnú fún gbogbo wa kọ́lọ́run fún wọn pa wá lẹ́kún kọ́lọ́run gba àbá Dhikrullah lọ́wọ́ wa kọ́lọ́run kó bá wa ṣe orin tí wọ́n bá wọn lọ́jọ́ alẹ́ kọ́lọ́run kó bá wa ṣe fún wọn. bismillah alamnashra laka sadrak wa wada'na anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. tó gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n ní ká bára wa sọ ní tó kó wa jọ lénìí àwọn bàbá wa wọ́n ti ń tú mi lẹ̀ lábẹ́nú àwọn ní ọjọ́ mọ ibi tí wọ́n lọ torí gbàtẹ́ ni wí mo kàn wò pé kí ni ń wí kí ni mo fẹ́ sọ ṣùgbọ́n mo ò tí ì fẹ́ bẹ̀rẹ̀ nísìnyí tí bàbá ti ń sọ fún mi pé n tó ṣe ni wọ́n sì ti ń fi wá yìí sọ fún mi lábẹ́nú
ọlọ́run dákun mọ́pọ̀ ayé dá sáyé dá. ìtòkò àjọ òun náà ní Laylatul Qadr òru abiyì the night of power eléyìí tí irú rẹ̀ ò ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó ti lọ nínú àwọn ànábì ọlọ́run tí ò ṣẹlẹ̀ fún wa. àkọ́kọ́ nínú oṣù tá a wà yìí tí í ṣe oṣù Ramadan gbogbo kútùbù sàmáyí gbogbo òwe tí í ṣe ìwé ọlọ́run gbogbo òwe tí í ṣe ìwé ọlọ́run pátápátá inú oṣù yìí ló sọ̀kalẹ̀. Injila ni Sabura ni Taurata ni Sufi Ibrahima wa Musa Al-Qur'an Karim inú oṣù yìí ló sọ̀kalẹ̀. Jama ẹgbẹ́ ló tóbi. Ọlọ́run fẹ́ràn wa púpọ̀ jù débi pé fúnra rẹ̀ ló sọ wípé walaqad karramna bani Adama wa amalnahum fil barri wal bahri wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimma khalaqna tafdila. Ọlọ́run lé mi mọ̀ pọ́n gbogbo ọmọ ànábì Ádámù mọ̀ pọ́n wọn lé lórí ilẹ̀ ẹlẹ̀ a ṣe àpọ́nlé fún wọn nínú odò a ṣàpọ́nlé fún wọn. Wa razaqnahum minat tayyibati jíjẹ mímọ́ wọn a ní kó máa wá níbi tó mọ́. A fún wọn ní làákàyè tó pé wípé ká ẹ lè ro lọ síwájú ká ẹ lè ro lọ sẹ́yìn. Wa razaqnahum minat tayyibati wa faddalnahum ala kathirin mimma khalaqna tafdila. Àwọn apọ́n wọn lé a gbé wọn ga a jẹ́ kí wọ́n lọ láti gbogbo nǹkan lọ látara ìṣẹ̀dá wọn. Bí wọ́n bá wọra wọn wọ́n rí pé nínú ẹ̀dá tó wọn Ọlọ́run tó dá tó ti ẹ̀dá míì ọmọ ènìyàn yàtọ̀ ọmọ ànábì Ádámù yàtọ̀. Ojú wa la fẹ́ wò ni àbẹ́tì wa àbímọ wa àbẹnu wa nínú àwọn ẹ̀dá míì kò rí bẹ́ẹ̀. Àwọn ẹ̀dá míì àárín méjèèjì orí lọ́lọ́run gbójú wọn sí ẹ̀yìn lọ́lọ́run gbé tí wọn sí. Àwa ń tiwa Ọlọ́run dá wa pé ká dùn rí. Ọlọ́run ní mo sẹ́yìn kọ́ máa jẹ́ pé ẹ̀yin náà lẹ́wà ní the best of stature the best of mud the best of clay. Ọlọ́run ní látara bẹ́ẹ̀ òun wá sẹ́yìn ní kọjá wípé rìnrìn yín lọ gan bẹ́ẹ̀ bá gbá pọ̀ tún ẹsẹ̀ òsì ni ó bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ bá gbẹ́sẹ̀ òsì apá ọ̀tún ni ó bá ṣiṣẹ́. Èmi Ọlọ́run ni mo sẹ́yìn bẹ́ẹ̀. Èmi mo ní kẹ́ẹ̀dùn rí kẹ́ẹ̀dùn wò látara ànábì Ádámù ni. Látara ànábì Ádámù òun náà wá ní ànábì Muhammad jáde. Ànábì Muhammad òun ló wá pèsè gbogbo àwọn èèyàn tí wọ́n ti ń bọ̀ tẹ́lẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti ń bọ̀ yẹn tí wọ́n máa láàyè pé ìwọ kọ́ńtírì kan la rán ọ sí stéètì kan la rán ọ sí ìletò kan la rán ọ sí ìyàwó àtàwọn ọmọ ẹnìkan náà la rán ọ sí. Ṣùgbọ́n nígbà táwọn ẹbí òde Ọlọ́run la rán ọ sí gbogbo ayé pátá. Ẹni Ọlọ́run wá rán sí gbogbo ayé pátá yẹn ńlá wa wá dé lọ́nà pé àwa là ń jẹ́ àlùmọ́ rẹ̀. Ìtọ́lọ́run fi wá ránṣẹ́ tí ṣe Al-Qur'an inú oṣù yìí ló sọ̀kalẹ̀. Ìgbà tí wọ́n tún wá sọ̀kalẹ̀ nínú oṣù Laylatul Qadr ní ọjọ́ Laylatul Qadr òun náà ló sọ̀kalẹ̀. Ìyẹn lọ́lọ́run fi wá sọ fún ànábì Muhammad pé inna anzalnahu fi Laylatil Qadr wa ma adraka ma Laylatul Qadr Laylatul Qadr khayrun min alfi shahri tanazzalul malaikatu war-ruhu fiha bi'idhni rabbihim min kulli amrin salamun hiya hatta matla'il fajr. Ọlọ́run ní inna anzalnahu fi Laylatil Qadr. Àwọn Ọlọ́run ọba la sọ Al-Qur'an kalẹ̀ ní òru abiyì ní òru Laylatul Qadr. Laylatul Qadr yìí kò yí ànábì náà. Ọlọ́run kan sọ pé asọ̀kalẹ̀ aṣọ Al-Qur'an ní òru Laylatul Qadr. Ọlọ́run wá fẹ́ kó yé dáadáa. Ọlọ́run ní wa ma adraka ma Laylatul Qadr. Ìrẹ́ ànábì Muhammad kí ni ó mú ọmọ òru tá à ń sọ yìí pé òun ni òru abiyì. Òru tí ò sí ọjọ́ tó tún tí ò sóòrù tó tún tó mọ́. Ọlọ́run wá sọ fún wípé Laylatul Qadr òru abiyì khayrun min alfi shahr olóore ju ẹgbẹ̀rún oṣù lọ. That is pé òru ọjọ́ kan ṣoṣo olóore ju ẹgbẹ̀rún oṣù lọ.
abẹ́rẹ́ nǹkan mẹ́ ẹni Ọlọ́run bá wá fi ṣe kò ń gẹ́ tó rún ọ̀dààmú ẹ̀ tí nǹkan mi ò dààmú ẹ̀ tí o sọ wípé kí ni wọ́n ń ṣe mẹ́yẹn tí o sọ pé kí ló ń fẹ́ lọ ṣe ẹ wá wò ọ wá dàbí ẹni tó fi ẹgbẹ̀rún oṣù tó fi sin Ọlọ́run. Ọlọ́run wá sọ wípé ìtí ó jẹ ọmọ wípé òru yìí ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ tanazzalul malaika warruhu fiha gbogbo àwọn màláìkà wọ́n máa sọ̀kalẹ̀ gbogbo wọn náà wọ́n máa sọ̀kalẹ̀ kódà warruhu fiha màláìkà bara ńlá Jìbìrìlù tó ń jẹ́ ọ̀gá wọn pátápátá òun gan náà máa sọ̀kalẹ̀. àṣẹ ìsọ̀kalẹ̀ àwọn tí wọ́n máa sọ̀kalẹ̀ náà ni wípé wọ́n wá fẹ́ da àánú sáyé wọ́n wá fẹ́ da ìdùnnú sáyé wípé gbogbo ẹ̀yin tẹ́ ti ń gbààwẹ̀ bọ̀ òun Ọlọ́run bá ló ń sọ pé àkọ́kọ́ Ramadan àforíjì ni àárín rẹ̀ ìkẹ́ ni ìparí rẹ̀ ìtukù minan nari ìbọ́kùn èèyàn ẹrú kúrò lọ́rùn èèyàn ni. bọ́lọ́mbà ti wá ṣe gbogbo ẹ̀ fún èèyàn tí èèyàn gbààwẹ̀ ní pípé ọgbà mẹ́wàá àkọ́kọ́ Ọlọ́run ti ṣàforíjì fún ó gba mẹ́wàá tẹ́lẹ̀ kejì pépé dáadáa Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ọba ó tún ti ṣubú sí lára ó tún wá di mẹ́wàá gbẹ̀yìn gbogbo ìbádà gbogbo sí Ọlọ́run lòun náà ń bá wọn ṣe níbàámu bágbára rẹ̀ ṣe tó àti bó ṣe mọ́ Ọlọ́run wá ní tó bá dijọ́ Laylatul Qadri tanazzalul malaikatu warruhu fiha àwọn màláìkà ó máa sọ̀kalẹ̀ lọ́jọ́ náà warruhu fiha àti màláìkà àbára ńlá Jìbìrìlù ní jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ní tó bá wá sọ̀kalẹ̀ tán salamun hiya bí idni rabbihim min kulli hamr pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ni wọ́n fi máa sọ̀kalẹ̀ pẹ̀lú àṣẹ Ọlọ́run náà ni gbogbo wọn fi máa sọ̀kalẹ̀ ìsọ̀kalẹ̀ wọn kí wá ni wọ́n wá sọ̀kalẹ̀ sí kò sí nǹkan kan tí wọ́n máa wí pé salamun hiya ta ni ara ni tí ń wá ìdẹ̀kùn ta ni oore tí a ṣe fún un ní ọdún tọ́lọ òtó tó tún wá ìmí àsìkò ní táwọn ó pè fún un ta ni gbogbo nǹkan tí ń fẹ́ tó ń rò pé kò dùn mọ́ inú tó ń fẹ́ ká change ẹ̀ padà ta ni ń wá òru èdè lágbè fún un ta ni ń wá wípé inú ìbànújẹ́ tó ń wà òun fẹ́ kó kúrò òun fẹ́ sọ dìdùnnú òru òní ládùnnú gbogbo òdùnnú gbogbo oore gbogbo tí dùnmọ́ mi ẹ̀dá ènìyàn ìní wọ́n máa wí ìní wọ́n máa kó dálẹ̀. Ọlọ́run ní salamun hiya hatta matla'il fajr kò sí nǹkan kan tí wọ́n máa wí ju pé sàlámù àlàáfíà Ọlọ́run ìdùnnú Ọlọ́run ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó máa dé bá gbogbo yín títí tálùfájàrí ó fi là nígbà tálùfájàrí bá wà là tá a fẹ́ pèrò pé a tún fẹ́ kí fájìrì o làwọn náà wà lọ gbogbo ẹni tó jí dìde gbogbo ẹni tí ó káàárẹ̀ gbogbo ẹni tí ó bá wọn sùn gbogbo ẹni tó náà tó yin Ọlọ́run sí mímọ́ tó ń pe Ọlọ́run tó ń sàsíkìrí gbogbo wọn pátá wọ́n wà tí wọ́n bá wí àti tí wọ́n dà lánìyàn wọ́n wà kó lọ sínú wọ́n fi sínú fáìlì wọ́n lọ gbé bá Ọlọ́run. ẹ wá wo ìdárun mọ́jú wa lóru ọjọ́ kan ṣoṣo ó wá kọjá kéèyàn ó fi ẹgbẹ̀rún oṣù kó fi sin Ọlọ́run lọ nítorí ọjọ́ kan ṣoṣo ẹ wo bọ́lá ń ṣe fẹ́ràn ọmọ anabi Adam tọ́lọ́ ń fẹ́ràn àwọn ọmọlẹ́yìn anabi Muhammad látàrí wípé alukuraanu yìí Ọlọ́run sọ kalẹ̀ ní òru Laylatul Qadr òru Laylatul Qadr yìí alukuraan ó ti ń bẹ ní ibì kan tí wọ́n ń pè ní Baitul Izza ibẹ̀ ló wà ní jumlatan wahida bó ṣe wà yìí lódìdí kí wọ́n tó wá gbé sí samaha dúníà òru ọjọ́ Laylatul Qadr ní àmúkó ní Baitul Izza the big house ní wọ́n gbé wá sí samaha dúníà ní sánmà èyí tá à ń wò yìí àti sánmà tá a wá ń wò yìí ó ní Jìbìrìlù tí wọ́n mú bá ànábì alá asbal awadis lórí gbogbo bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ láyé àná Muhammad bí nǹkan bá ṣẹlẹ̀ wọn ò ní máa tí wọ́n ṣe ànábì ó ní Jìbìrìlù ò tí ì dé tó bá wá padà yà Ọlọ́run wá sọ fún Jìbìrìlù pé lọ sí ibi tí alukuraanu wà lọ́ọ́ máa tá a sọ kalẹ̀ sí ní òru Laylatul Qadr lọ́ọ́ máa fún àná Muhammad ó ní ó fi máa ṣe ìdáhùn àti gbogbo nǹkan tí wọ́n bá ṣe ibẹ̀ lànà Muhammad
láti sàmáhà dúníyá tó sọ̀kalẹ̀ sí ńjọ́ Lailatul Qadri òun ni wọ́n ti wá gba gbogbo alukur'an wa lẹ́yọkan ní méjì ní súra kan ní súra méjì ní súra mẹ́ta ní súra mẹ́rin títí tó fi tó gbogbo ẹ̀ fi sọ̀kalẹ̀ tán. ẹ dákun torí tọlọ́mù gbogbo àdúrà tí wọ́n fún wa àti òru ọjọ́ òní òru pàtàkì ní téèyàn sunkún sọ́lọ́mù téèyàn fi tinútinú bẹ lọ́hùn téèyàn sì jẹ́ kọjá wípé gbogbo etí ń bẹ lọ́kàn èèyàn tẹ́lẹ̀ ní ti àìdá sọ́mọnìkejì kéèyàn wá parẹ́ kíṣẹ́ rẹ̀ ó lè jẹ́ pípé gẹ́gẹ́ bọ́lọ́run ṣe sọ wípé gbogbo ẹni bá jí lóru tọjọ́ tèmi ó dàgẹ́ ó kọjá ẹni tí ó fi ẹgbẹ̀rún oṣù ó fi sin lọ́hùn. Ànábì wa Muhammad ó sọ fún àwọn àlùhùmà wípé ẹ wá jẹ́ kí ẹ̀yin fún yín nírò nípa nǹkan tó ju ká kírun lọ, nítójú ká gbààwẹ̀ lọ, nítójú ká yọ sàká lọ, nítójú ká lọ sí hajj lọ. Gbogbo àwọn ọmọlẹ́yìn Ànábì Muhammad ní pé kọ́ọ̀lù bala kí ni nǹkan náà eré Ànábì Muhammad. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó wá sọ fún wa pé Zaatal bayn gbogbo ntí ó ń jẹ́ kí èyí ó ṣe dáadáa láàrin ara èèyàn kí èyí ó jẹ́ kí al-islahi Zaatal bayn kí èyí ó ṣe dáadáa láàrin ara èèyàn kí èyí ó má jẹ́ kí kínníkínní aburúkú ọmọnìkejì kó wà lọ́kàn òun nípa ẹnìkejì. Ànábì Muhammad ní eléyẹn ó tún lágbára ju ká gbààwẹ̀ lọ, ó lóore ju ká yọ sàká lọ, ó lóore ju kí a lọ sí àjì lọ. Nítorí pé tí kíní ọmọnìkejì bá ń bẹ́nu ẹ tó tún ní ọ̀tẹ̀ ọmọnìkejì àbó tún náà ìdá ọmọnìkejì lọ́kàn, gbogbo ṣẹ́ aburúkú téèyàn ṣe yẹn ó ti wà mí, gbogbo ṣẹ́ eré téèyàn ṣe ó ti tì wò, àwẹ̀ téèyàn gbà ó ti yí dànù, ìrun téèyàn kí ó ti bàjẹ́, gbogbo ṣẹ́ olóore téèyàn ṣe látàrí pé ẹ̀mí èèyàn ọ̀dà sọ́mọnìkejì àbẹ́ èèyàn tún ní ìbàjẹ́ ọmọnìkejì ó ń sọ káàkiri ó ń ṣe káàkiri lọ́nà tí ò dáa, ó ti ń tiṣẹ́ rẹ̀ ìyàwó. Tó bá wá rí bẹ́ẹ̀ téèyàn ọba wá tún ti ń bẹ láàrin ẹnìkíní àtẹnìkejì téèyàn ọba tún ṣe kọ́fọkàn tún ṣe pé gbogbo ti ń bẹ lọ́kàn mi látọjọ́ tòní lọ mo ti parẹ́ lọ́kàn mi, gbogbo ti ń ṣe kámikàmikàmi nípa ẹlòmíì lọ́kàn mi mo ti parẹ́ látọjọ́ tòní lọ. Téèyàn ọba ṣe bẹ́ẹ̀ ó lè dínà èèyàn láti má rí àǹfààní ọjọ́ òní, ó lè dínà èèyàn láti ti àwọn èèyàn ṣubú, ó lè dínà èèyàn láti jẹ́ kọjá wípé gbogbo òun téèyàn kí kéèyàn ọmọ nílá bẹ́ẹ̀. Ànábì wa Muhammad ó kírun fájìrì fún wọn tán lọ́jọ́ kan, àwọn sàhábà ó wá ń sọ fún wọn wípé atadiri al-muflisu fina, ǹjẹ́ lẹ́ẹ̀ mọ̀ ẹni tó pọ̀ jù láàrin èèyàn? Àwọn sàhábà ní àwọn mọ̀. Àwọn kan náà wọ́n ní mala indahu dirham, àwọn tí ó tó jí lọ́jọ́ kan tí ò ní tí ó jẹ, ó jí lọ́jọ́ kan 20 pounds lásán kò tiẹ̀ ní lọ́wọ́. Ẹlòmíì ní ẹni tó jí tó yẹ pé ọmọ rẹ̀ wá bèrè nǹkan tí ó jẹ lọ́wọ́ rẹ̀ kò wá rí nǹkan tí ó fún, òun ní ẹni tó pọ̀ jù lọ́wọ́ àwọn èèyàn. Ànábì ní gbogbo yín kò sẹ́ni tó gbà. Ànábì wọ́n sọ fún wọn pé al-muflisu fina, ẹni tó pọ̀wọ́ fò jù láàrin àwọn èèyàn tó pọ̀ jù láàrin àwọn èèyàn yáàtì yawmal qiyamah bis-salat, òun náà lẹ́ni yẹn tó jẹ́ pé tó bá déjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah yóò dé pẹ̀lú kó kírun, ó sì kí gbogbo ẹ̀ pẹ̀lú kó pé pérépéré tí Ọlọ́run bá sì kọ ládàá lẹ̀ fún. Ó gbààwẹ̀ wọ́n sì kọ ládàá ẹ̀ lẹ̀ fún, ó yọ sàká wọ́n kọ ládàá ẹ̀ lẹ̀ fún, ó lọ sí ájì ó ṣe bọ́lọ́run ṣe ní kó ṣe wọ́n sì kọ ládàá ẹ̀ lẹ̀ fún. Ṣùgbọ́n ńgbà tó dé tó déjọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah wàkátàmà ààdà ó ti bú ẹnìkan rí, wà ìrìdò ààdà ọmọlúwàbí ẹnìkan ó ti bàjẹ́ rí, wà gázàbà ààdà ó ti gbá ẹnìkan lójú rí, ó ti sọ̀rọ̀ ẹnu sẹ́nìkan tó jẹ́ pé ọ̀rọ̀ ẹnu yẹn ó ti bà tẹni yẹn jẹ́ tí òjò tálámọ̀rí ẹ̀ ti dàrú. Gbogbo aburúkú tó wá ṣe sáwọn èèyàn yẹn tó bá dijọ́ gbẹ̀dẹ̀ al-qiyamah wọ́n lọ bí gbogbo sẹ́ẹ̀rí rẹ̀ tó ti ṣe, ó ti kírun wọ́n lọ nu sẹ́ẹ̀rí rẹ̀, ó gbààwẹ̀ ó yọ sàká ó lọ ájì, wọ́n wá transfer òde ní òdì wọn tí ó ṣe sẹ́ni yẹn láburúkú ń bọ̀ wà láyé, wọ́n transfer iṣẹ́ rẹ̀ wọ́n transfer rẹ̀ sínú rẹ́kọ̀dù ẹni yẹn.
aburúkú tẹ́ni tí yẹn wá ṣe wọ́n mọ transfer rẹ̀ sí inú rẹ́kọ̀dù tiẹ̀ ẹni tó wá ṣàbúrúkú sẹ́lẹ̀ òun lọ́bọ̀ òun jẹ́ òun lọ́ba wájú jẹ́ òun lọ́bẹ̀yìn jẹ́ òun ni ò jẹ́ kí nǹkan ó dúró dáadáa wọ́n wá transfer gbogbo iṣẹ́ rere tó ṣe wọ́n gbé lọ sọ́dọ̀ ẹlòmíì kò wá ní sí nǹkan kan nínú rẹ́kọ̀dù tiẹ̀ mọ́ fọyádé kúlù náírà irú ẹni bẹ́ẹ̀ yọ wà máa lọ ọdún náà anabi Muhammad sallallahu alaihi wasallam ó ní irú ẹni bẹ́ẹ̀ yẹn òun lẹ́ni tó pọ̀wọ́ fo tó pọ̀ jù láàrin àwọn èèyàn kì í ṣe orí ayétẹ́yìn sọ wípé bóyá àbí òní tí ó jẹ àbí òní tí ó mu òun kì í ṣe yẹn ẹni tí irú wà báyẹn bá wà ń bẹ lọ́wọ́ rẹ̀ báwo ló ṣe fẹ́ jàǹfààní irú ọjọ́ òní àfi kó yá rọra máa dà níyàn lọ́kàn ara rẹ̀ pé ọlọ́run ò bọ́ bá sòun lọ́sẹ̀ èyí tó tẹ̀ fi ń pé jù ní pé lágbájá n ti ń bẹ láàrin ara wa mo fẹ́ kó parí lónìí lágbájá mo fẹ́ kó parí lónìí tó bá wá tiẹ̀ débi wípé kò wá lè lọ bá gan kó wá fọkàn kó fà níyàn parẹ́ kó sì máa ṣe dáadáa irú ẹni bẹ́ẹ̀ ó jèrè gbogbo ọjọ́ òní tí í ṣe ọjọ́ ọ̀la Lailatul Qadr torí pé gbogbo ohun tí bá sèèyàn jẹ́ etí ti sèèyàn ṣubú òun náà ni mo gbọ́ yìí mo sọ yìí etí ò kàn mí etí ìṣe tèmi kí n máa gbé káàkiri etí ìṣe tẹlòmíì kí n lọ dílé lórí. ọlọ́ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn òun náà ní máa bá ṣe rí téèyàn bá ṣe jẹ́. àwọn ṣe Lailatul Qadr lẹ́ni ní àníyàn wípé gbogbo nǹkan tí a ti tọrọ wájú ọlọ́run ti ṣe fún wa ọlọ́run kọ́ wọlá àánú rẹ̀ kọ́ wọlá títóbi rẹ̀ gbogbo tí ń bá sẹ́rẹ́ jẹ́ mọ̀ yẹn lọ́wọ́ ọlọ́run ò kọ́mọ́tọ̀ sọ́nà ọlọ́run gbogbo tí ń bá sẹ́rẹ́ jẹ́ mọ̀ yẹn lọ́wọ́ ọlọ́run dákun méjì ọ̀dọ́dọ̀ ọlọ́run anábì ti sọ fún wa wípé bí àwẹ̀ ẹsẹ̀ tóbi tó tọ́jẹ́ pé àwọn ẹni ọlọ́run kan àwọn wàlíyé ọlọ́run wọ́n máa sọ pé kí ló dé tí gbogbo oṣù tí ń bẹ láyé oṣù méjèèjìlá tí ò jẹ́ Ramadan káwọn ọ̀fẹ́ kan máa gba àwẹ̀ lọ nípa oore tí ń bẹ́ńbẹ́ àti ìdùnnú àtọ́lá tí ń bẹ́ńbẹ́ síbẹ̀síbẹ̀ Ànábì wa Muhammad tún sọ fún wa wípé àníṣe in tó tún ju àwẹ̀ yìí lọ ń bẹ in tó tún ju bá a ṣe ń kírun yẹn lọ bó ṣe lágbára tó ohun tó ń bẹ àwọn sàbẹ̀ sì béèrè wọn ní tí ń jẹ́ bẹ́ẹ̀ náà ni pé al-islah dhatal bayn kẹ́ ẹ̀ tún àárín ara yín ṣe kẹ́ẹ̀tún ara yín ṣe gbogbo nǹkan míì tún máa bá séèyàn jẹ́ tí ń jẹ́ kínníkínní pọ̀ ọmọlàkejì ń pẹ́ tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èèyàn kéèyàn ó tún ṣe. à ń gbẹ́ni lẹ́sẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí Ànábì sọ fún wa pé ìmọ̀ dasẹ́ eré nù mọ̀yàn lọ́wọ́ ni ọlọ́run gbogbo sẹ́ẹ̀rí wa ọlọ́run dákun méjì ó dànù ọlọ́run gbogbo sẹ́ẹ̀rí wa ọlọ́run dákun mọ́ ti ṣubú fún wa ọlọ́run ẹ̀mí tí ìmọ̀ fúyẹ́ téèyàn fi lè máa pádọ̀ nǹkan ọlọ́run ní kò ṣe fún wa ọlọ́run ẹ̀mí tí máa wúwo téèyàn fi lè ní àforíjì kéèyàn ní sàmáà ọmọnìkejì ọlọ́run dákun má ṣe fún wa ọlọ́run dákun má ṣe fún wa ọlọ́run oore ọjọ́ Lailatul Qadri ọlọ́run dákun má ṣe fún wa ọlọ́run ìdùnnú ọjọ́ Lailatul Qadri ọlọ́run dákun má ṣe fún wa ọlọ́run gbogbo ń tá a máa wí gbogbo ń tá a máa tọrọ níwájú ọlọ́run kó wọlá àánú rẹ̀ kó wọlá títóbi rẹ̀ ọlọ́run kó ṣe fún wa nírọ̀rùn ọlọ́run kó ṣe fún wa nírọ̀rùn ọlọ́run èyí tó ti ṣe fún wa ọlọ́run dákun méjì ó bàjẹ́ ọlọ́run la ilaha illallah wala subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil àwọn bàbá wa imam wọ́n ní èyí tó kù nísìn òun náà ni àdúrà wọ́n ní gbogbo wa bá ṣe wáyé ọlọ́run ṣoore fún wa àkọ́kọ́ orí tọ́lọ́run ṣe fún wa òun náà ni pé èmi àtẹ̀yìn à ń wòra wa àtúnwá wòra wa lásán àtúnwá ń wòra wa pẹ̀lú ìdùnnú à ń wòra wa pẹ̀lú àlàáfíà wípé àwa náà ní ọdún tó lọ ọdún èyí tó lọ kó tó di pọ́dún tó lọ àwa náà ni ọdún eléyìí náà tún ní àwa náà ni. alhamdulillahi rabbil alamin ala in'amihi bi baqa'i fil jasadi
إن همه ببقاء روح في الجسد الحمد لله ọpẹ́ ni fún Ọlọ́run Rabbil Alamin ọba gbogbo ayé ọba tó jẹ́ pé òun náà lọ́sẹ̀ mi kù sí wa lára títí dọjọ́ tìní òun ló jẹ́ ká máa wòra wa báyìí tó bá wá rí bẹ́ẹ̀ Ọlọ́run ṣoore fún wa Ọlọ́run kó wá wọlá àánú rẹ̀ kó wọlá títóbi rẹ̀ Ọlọ́run kó má dáwọ́ oore rẹ̀ dúró lórí wa o Ọlọ́run má dáwọ́ oore rẹ̀ dúró lórí wa Ọlọ́run má dáwọ́ oore rẹ̀ dúró lórí wa ibi tó rọ wa tó dé báyìí Ọlọ́run má jẹ́ ó takú bẹ̀ Ọlọ́run o àgbéga ìlọsíwájú ìdùnnú lórí wa lórí fámìlì wa lórí ọmọ wa Ọlọ́run dákun má ṣàṣe bẹ́ẹ̀ fún Ọlọ́run la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tó àwọn bàbá wa imam gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní ààyè àdúrà làwà wọ́n ní gbogbo ẹni Ọlọ́run bá ṣoore fún tó gbà pé Ọlọ́run ṣoore fún láti ọdún tó lọ wá sọ́dún yìí wọ́n ní àwọn bàbá wa imam wọ́n láyé àwọn fẹ́ máa ń tọ́lọ́run ṣoore fún èmi wá sọ pé èmi gẹ́gẹ́ fúnra mi lọ́lọ́run ṣoore fún èmi gan mọ́ kọ́ fowó lẹ̀ wípé lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́. Bàbá wa ìmáàmù náà ní lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa. Àwọn alájà wa Ṣèkínà àwọn náà ti mọ́ wá pé lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́. Àwọn alájà Adésínà wọ́n ti wá fòólẹ̀ pé lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí mo 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 bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà mi o lásìkò tí mo bá ń fẹ́ lásìkò tí a 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 bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà mi o lásìkò tí a bá ń fẹ́ lásìkò táwa bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ 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 Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ 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 Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí mo 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 bá ń fẹ́ Ọlọ́run lásìkò tí a bá ń fẹ́ lásìkò tí a bá ń fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o fẹ́ lásìkò tí a bá ń 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 fẹ́ Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ 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 Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ 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 Ọlọ́run kó gbàdúrà wa o lásìkò
ẹjẹ́ àjọ wí lásìkò tí a bá ń fẹ́ 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 ọlọ́run kò gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́ 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 ọlọ́run kò gbàdúrà wa o lásìkò tí a bá ń fẹ́.